welcome to Kábẹ̀rẹ̀ Mọ́rẹ́ TV àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Ìta ìbò fìfó àgbà oríta ìbò fìfó ọlọ́rin jáwé túnde mẹ́rin ẹ̀bí tí ń sọ láàbí. Kankan tó lórí ayé ìyá. Àgbà mi lọ wọn ni. Dákẹ́nu ẹ. Bá bẹ̀rẹ̀ sí ní gbáyún nínú ààfin ìdùnnú àwọn aráàlú ni ìdùnnú àwọn aráàfin àwọn olóyè yìí náà tún ní inú wọ́n máa dùn ní táwọn náà máa yọ̀ sìn. ẹwẹ inú ti wá bí mi báyìí kí ló dé. mo wá fẹ́ dára tẹ́nì kankan ò darí. mo fẹ́ ṣe tẹ́nì kankan ò ṣe rí. jókòó ìyá jókòó mo fẹ́ jẹ́ kọ́ ọ mẹ́mu sọ́rí ẹmu yìí bẹ́ẹ̀yàn bá sórí ibú bẹ́ẹ̀yàn bá mu orí rẹ̀ ó sọ̀rí. ajagun ni o ajagun ni o. bàbá ẹ wo ogun ni ṣẹ́rí ogun tí ń bẹ́ẹ̀lẹ̀ gan kì í ṣogun àyọjá o ogun gbangba ni. bàbá wọn jẹ́ kí kábíyèsí mọ̀ pé kábíyèsí ti tọ́ bọ́ ṣáájú ó di dandan kí jò ṣáà. ọ̀dọ̀ lójú rántí pé gbogbo ayé ní bẹ lẹ́yìn ọba o ìwọ náà ó fi hàn pé ọwọ́ dídí ìlú kan látìlẹ́yìn. bẹ́ẹ̀ni. ní àmì ọ̀sán mọ́ni fìyà ẹ̀yin abẹ́rẹ́gẹ́ ní ẹlẹ́yin jẹ́ ẹgẹ́ olókìkí ọ̀rọ̀. ayé mi nu ìyá yẹn dánú. mọ́mì ló jọ ní ayé. bẹ́ẹ̀ bá pàjíyànjí ẹ̀rù oníbàdí mèrè bàbá ọ̀bọ. inside life. inú ayé nínú ayé ibẹ̀ náà ti rí deeper life náà ti rí better life àwọn eléyìí ò lè better life. wọ́n jẹ mọ̀ ẹ gbọ́ akérèjà látàrí. agbọ́fù ṣòro léegun ẹ rí pé àwọn méjèèjì ẹ rí pé pẹ́pẹ́ yẹn ni. pẹ́pẹ́ yẹn ni wọ́n o. ẹ̀yin ẹ máa lọ ilé ọ̀dọ̀ yín. ilé bò ó. ẹ má jókòó. wẹ́wẹ́wẹ́wẹ́. kábíyèsí. bẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ rí títí dé o. láti bo òyìnbọn ọmọ pé ìwọ ní kábíyèsí ọ̀gbọ́n bójúrò kí wọ́n ṣe pààyàn nínú ààfin ara àbò nìwọ. àwọn ọlọ́mọkú tí kú ò gbọ́dọ̀ pa ọmọ àrùn tẹ́rù ò gbọ́dọ̀ gbédè. kábíyèsí ẹ má ṣe jàtìjàtì ẹ má ṣe rere ṣe bí ìbílẹ̀ ni kò sí ẹni táwọn ò lè fi kú pa. tọ́mọ wa jẹ́ bẹ́ẹ̀ tó yẹ kí ìbílẹ̀ ọmọ ẹgbẹ́ ìbílẹ̀ mi. ọ̀wọ́ mi láàfin kábíyèsí ló ti yìnbọn. níbo tàǹbà bá tiẹ̀. bàbá tó bí mi lọ́mọ tẹ́ bá fojú rí ojú ọ̀hún yà fọ́ra. níbo ni wọ́n ti wá ọmọ ló ti wá. kábíyèsí ẹ má bá mi ṣiṣẹ́ kúṣe o. sọ́ra gbègbè tẹ̀ ń wo yà pọ̀. àwa pa yín ni. lọ́ba lu ti bàbá tiẹ̀ ni. tabaládé ńkọ́ taba ní lóye kò sí ẹni táwọn ò lè fi kú pa. ìwọ rò pé wọ́n lè pa kábíyèsí. mo lè pa yín. tó a bá pa kábíyèsí gbogbo ọ̀rẹ́ yín ní ọ̀parẹ́. kò sí ní tó jọ bẹ́ẹ̀. pé ọwọ́ gbìyànjú ẹ̀ ń gbà náà. ẹ̀yin náà nífẹ̀ẹ́ kiri ìbọn wọnú station tẹ́ bá dọ́rú ẹ̀ wò ẹ fi ẹ̀wọ̀n ẹ̀ gbéra. èso wa yẹ kí ìbílẹ̀ ọmọ ẹ̀dá ìbílẹ̀ láàmú láàfin ó sì yìnbọn ṣé wo ò nílé bàbá ni. kábíyèsí wọn ti wọlé wọn nílé bàbá ni ẹ bá sọ bẹ́ẹ̀ nù. máa bẹ orí àgbà. kábíyèsí ọba àlàyé mi ìyàndá ni. ìyàndá. bẹ́ẹ̀ ni ìyàndá eégún abilala lẹ́nu ajẹgun bí ẹni jẹran. kábíyèsí ìyá mi tá gbé òun kéṣe náà tẹ́ lè gbé ẹ gbọ́ ìran jákè òní gbójú kó fẹnu gbómi débi tí ó jẹ. ìyàndá. ìwọ sì fẹ́ kíkú tó pa bàbá rẹ̀ pa àwọn náà ìwọ wá bá kábíyèsí ní bùbá ọwọ́ bẹ́kún bùbá ni. níbi ọjọ́ bó wọlé kọ́sùn ní kọ́sùn. ọ̀dà ikú náà máa níṣẹ́ ikú kọ́ ọba dìgbò mẹ́kùn àrùn náà máa níṣẹ́ àrùn sọ́lọ́jọ́ ọba dìgbò mẹ́kùn àkúdàyà délẹ̀ ń tèmi àkúdójú délẹ̀ ń tàwọn kábíyèsí. kò sẹ́ni kankan tó lórí ayé ìyá àfẹlẹ́dùn tó máa rí torí pé òun tó fi jù wá lọ gbọ̀nràn ìgbà.